bẹ́ẹ̀ àwọn nǹkan táwọn fẹ́ fàyọ́ ń bẹ̀nu ni wọ́n sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún wọn lésìún orí yín ẹ̀ gbádùn gbogbo yín pátá ẹ̀ gbádùn àwọn òsì kan tó lè dálẹ̀ o obìnrin sọ̀rọ̀ ẹ̀yin náà sì níyàwó ńlé ó ti fi hàn yí pé ní tíyàwó yín náà ti ń bẹ ńlé ẹ̀ dá síyàwó yín náà nìyẹn torí ẹ kíyàwó yín gan sọ fún yín lé pé ọ̀rọ̀ tẹ́ ń sọ sóbìnrin ẹgbẹ́ mi ó ti pọ̀ ju ó yẹ kíyàwó yín obìnrin léèrè pé ọkọ mi ṣé làákà yín sì ń ṣiṣẹ́ báyìí obìnrin náà lẹ́jọ́ ń tàkúrọ̀sọ ọ̀rọ̀ báyìí obìnrin náà kì sọ́ọ̀tún akilin wàdíìnì obìnrin tí tánàbí sọ fún wa yí pé ní làákà yín ò pé ẹ̀sìn wọn náà ò pé lẹ́yìn wá jáde ẹ̀yin tẹ́ ẹjọ́ kùn ẹ̀tún alẹ́ nílé kéw alásàlátù ń bẹ́nu yín ọ̀dọ́ ń bẹ́nu yín arúgbó ń bẹ́nu yín ẹ wá jáde tóbìnrin ẹyọ kan àwa náà ti wá jáde báyìí o àgbà tí ẹ tó bá tó dátà padà mufti tẹ ẹ jẹ káyìn nínú invitation tẹ ẹ fi jẹ mufti tẹ ẹ bá nífẹ̀ẹ́ jálábòsí ni gbogbo àwọn tí ẹ jọ pilẹ̀ rọ́bìtọ̀ lẹ́ẹ̀kẹ́ kó kọ wọ́n bẹ́ẹ̀ ó kọ sí Ádámọ̀ nìkan lẹ kọ́ bẹ́ẹ̀ àtàwọn kan àbí méjì àwọn kọ̀ọ̀kan tí wọ́n joyè lójú ayé wọn tí ẹ jọ jẹ́ ń bẹ̀ ẹ̀ fọkọ wọn síbẹ̀ ẹ̀ fọ́tò wọn síbẹ̀ àmọ́ eléyìí ọ̀kan wa pírọ́blẹ̀mù ti yín nù ẹ fi ń túnṣe wọ́n ṣe wájú Ọlọ́run ni wọn ò fi ní máa ṣe sí àárí mi ẹ̀yin tó kọ yín bẹ́ẹ̀ wọ́n máa wò àmọ́ ẹ má dàtàn rú ètò dùn mí ń bẹ̀ ni pé obìnrin sọ̀rọ̀ ẹ wá ń fóbìnrin lésì ẹ wá fún lésì nìkan nígbà tẹ́ ẹ rí pọ́lọ̀ tó sọ wọ̀ yín la ẹ wá lọ ń gbé pàṣítì rẹ̀ èyí tó ti gbàgbé tánàmí sọ fún yín pé ní alìsílámù yahadimu ma qablahu ànábì ní gbogbo ọjọ́ tí ẹ̀ máa ń hùwà àbàjẹ́ kan níjọ́ tó bá ti sọ kóhun ò ṣe má tó juwọ́jú sẹ́lẹ̀ kóhun ò hùwà àbàjẹ́ náà má tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́hun yahadimu ma qablahu èyí tó ti ṣe lọ́hun Ọlọ́run ti forí ẹ̀ jínú yóò sí fáìlì míì yóò máa bá nǹkan míì lọ ẹ̀yin wá lọ bá wọn tún fáìlì yẹn sí wá ẹ̀ wá ń gbé private party wọn jáde ẹ̀ ń gbé ibi tí àwọn àti bóyá ọkọ wọn níbí kan ni sanjọ́ ń ṣe sáàní ẹ̀ ń gbé jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé jáde òun kẹ́ ẹ tó kù láyé Ọlọ́run ní bò yín láṣìírí. obìnrin sọ̀rọ̀ ẹ̀ lè analyse tóbìnrin sọ pé alájà ẹ bá pè ní ìyá Ìbàdàn eléyìí ò jẹ́ ṣe problem Ìbàdàn náà ọmọ Ìbàdàn ni òun náà sì pé bàbá Èkó ní bàbá Èkó àwọn náà ni wọ́n ń da gbogbo nǹkan rú bàbá Èkó gbogbo bí tí Islam bàjẹ́ dé ńlẹ̀ Yorùbá lónìí kò yọ bàbá Èkó lẹ̀ ń bẹ́ gbogbo inú ilé kéwú tí wọ́n ń bára wọn ṣe é bọ̀ lánàá ìntọ́fà tí wọn ò fi ríra wọn bá ṣe mọ́ lónìí kò yọ bàbá Èkó ń bẹ́ ẹ ríyùn bá wọn sọ kí wọ́n túbá ẹ wá ní ọkà ibùtàgá àbí yábùtàgí ẹ wá ní fi ń pe bàlágà èmi wo fídíò náà àmẹ́nu yín náà mo ti gbọ́ ókè tí yá Ìbàdàn táwọn bá ṣe sọ pé yábùtàgí fadilamina lọ ìwà rìdùwánà tán bá níbi bàlágà ló ti wá àṣẹ́nìkan bẹ tí wọ́n pe kíníkan ní sábùkù lisan kò sẹ́ni tí ò lè ṣe slip of tongue tí ò lè wáyé lọ́dọ̀ rẹ̀ tán bá ṣerú mistake yẹn ṣé bàbá Èkó náà ṣerú mistake tó jù bá ń lọ sáwọn tẹ́jọ́ máa kí wọn náà ṣe mistake tó jù bá ń lọ sáwọn táwọn sọ̀rọ̀ yìí náà ṣe mistake sẹ́nìkan bẹ tí ò lè kó sí mistake ni àfọ̀ ní scripti tí ò yẹ kí Ìsìláàmù kò mọ̀ sójú ti ń bẹ o kò sójú ti lọ́dọ̀ ẹ̀yin mùsùlùmí o tí ì bá ṣe bẹ́ẹ̀ Ìsìláàmù lójú tì àwọn mùsùlùmí bẹ̀ ni ò lójú tì á dúró báyìí.